Ìdílé. Òun ni ẹ láti Ṣọlá lórúkọ ẹ̀. Ṣọlá. Kòkòrò. Ọ̀rẹ́ ṣàlàyé fún mi. Ó ti dòun náà nìyẹn. Tó bá ti jẹ́ pé mo ti tẹ́ ẹ lọ́rùn, á mú bọ̀. Mi kúkú lè sùn ju yàrá kan lọ. Ilé sì nìyí ńlẹ̀ jọ̀ràn yìí. Àbí yàrá mélòó máa sùn? Ẹyọ kan náà ni. Ó dà. Ilé wa di tiẹ̀. Ibi tó àwọn kò yan sí kò rìn sí. Kò sí wàhálà. Ẹ má jà ọ lẹ́yìn kí ẹ má ṣe lọ. Sọ̀rọ̀ mi ò fi ariwo ń dé pé kàn ń jà wọ́n bára wọn jà yín nínú tẹ́mi lọ́rùn. Kò lè sí ìjà dáadé. Ẹ ṣe gbèsè. Thank you, Daddy. Oya jẹ kalẹ̀. Ẹ ṣe sá. Ó ti tó Ṣọlá ti dé náà. Láti ẹ̀ ṣe gan ni sá. Ẹ ṣe sá. Oya ṣe àwọn lọ sá. Orí mọ́tò mi ò rọ́kadà ní. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, mọ́ mi lọ sáré ránṣẹ́ sí mi, yàrá wọn ò yá, wọ́n fẹ́ sáré dọ́dọ̀ wọn. Madam, by this time of the night, ẹ mọ̀ pé wà risky fún yín gan láti jáde ẹ̀yin obìnrin. Wo ọ̀rẹ́ fi yẹn sílẹ̀ for now. Madam, ṣẹ́rí ó easy for àwa láti help yín out ní problem tẹ wà yìí. But tó wà ń bẹ̀ ni wípé kó máa pẹ́ ní devil instrument lára. No, mi ò ní ìkọ̀kan lára, gbogbo ara mi rè kò sí ìkọ̀kan lára mi. Alright, tó bá jẹ́ bẹ́ẹ̀. Dozilla very repue ìyẹn ni pé ẹ wọlé kẹ́ jókòó fún ara yín kẹ́dẹ̀ tilẹ̀kùn. Ẹ̀kalẹ̀ ìwúlẹ̀ ṣe. Bọ́lẹ̀ tí ń bọ̀. Anyway officer, à ń bọ̀ láti club àti jó ó ti rẹ̀ wá. Ǹdẹ̀ àwa ò ká wọn lọ sílé láti lọ sùn. Kí lẹ nínú boot? Anyway, tabasupa and anything àpárọ̀ ni. Ṣé rí lẹ́yìn boot wa? Jack wà ń bẹ̀, extra tire wà ń bẹ̀, then wheel spanner wà ń bẹ̀. Then nínú bonnet wa, a ní battery àti key tó ń start mọ́tò. Okay.
ẹ má bínú ẹ bọ́lẹ̀ ká search ẹ bọ́lẹ̀ boys. all right kò sí wàhálà. bọ̀dá yìí inú ẹ bọ́lẹ̀ everybody ẹ má bọ́ fẹ́ come this way. ewu o ní láti yọ bọ́ sí wa bí ọlọ́dẹ ọ̀gá ẹ̀ ti bá wa sọ̀rọ̀. ẹ má bọ̀ mí ọdún báyìí ọ̀ya ẹ search wọn. Yeah, any sùúrù kò sí problem. Sí kankan. Kò ná kó ṣòfẹ́ rèpù ní ọ́fíìsà. Ẹja máa ló ń gbà yẹn jẹ́ náà sọ ẹni nọ́tì. Farabalẹ̀. Kí lẹ nínú mọ́tò ẹ̀? Ṣé bí mo sọ fún ilé ẹ̀kọ́ kí n tó bọ́lẹ̀, mo ní nínú boot wa, a ní extra tire, a ní jack, a ní wheel spanner, then nínú bonnet wa, a ní battery. Then kickstarter tó ń start mọ́tò ṣiṣẹ́ délé tàbí control mọ́tò tẹ́yìn máa ń pè ní steering ilẹ̀ faransé kí là ń pè brake revue. You lọ check inú mọ́tò. particulars mọ́tò yìí gan. everything ló wà. yo wetin happen. látọ̀ náà. take cover. ẹjọ wọn ẹ pèmí sísí ni mo ṣe wọlé ẹwọ ẹjọ torí ọ̀nà ọ̀gá èmi ò mọ wọn rí wọn ẹ̀ṣẹ̀ náà pèmí sísí ni ẹ bá mi sọ fún ọgbà ẹ̀mọ́ mi rí mi mọ́. bọ́lẹ̀ tìrì mọ́. mo lè explain fún mi security man mi tó ń gbélé mi tó ń ṣọ́ mi ó sùn gbàgbé ó mọ tí yóò mo wá yọ kúrò lára ẹ̀ tó ó dangerous mo máa lọ pa everybody tí lè bá mọ̀. okay ó yẹ move you are under arrest move. ẹ jẹ́ kí n ẹ máa bẹ jọba move ló bá ń bá fọ́ yẹn ẹ wọ́n mọ́tò. ọwọ́ ní ẹjọ́ mi ọwọ́ ní wọ́n mọ̀ ọ́ ní ìṣó ẹgbẹ́ náà ti ṣàlàyé fún un ẹ bá mi ṣàlàyé fún un.